Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Pé ẹ kú dédé àkókò yẹ mọ́ wá bínú. Pé ọpẹ́ mi kí n tó bẹ̀rẹ̀ ètò yìí. Ọpẹ́ mi kí n lè bá àpẹ́ láyé ni. Ìròyìn pàjáwìrì kan lẹ́nìkan tó ń sẹ́ǹdì sí mi ní kọ̀pẹ́kọ̀pẹ́. Wọ́n ní ìkọlù àwọn onísùnmọ̀mí bó wáyé níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú nípínlẹ̀ Ọ̀yọ́, ìlú tá ń pè ní Kọ̀mù àbí Kọ̀mù ní ìkọlù ọ̀hún ti wáyé. So, well, mo kí n pé ẹ kú iṣẹ́ kú àtàárọ̀, àjíǹde arọ́ máa jẹ́ fún gbogbo wa. A ò ní rí ìbànújẹ́ o láṣẹ Èdùmàrè, a ní rógun ọ̀fọ̀. Ẹ má bínú o. Bẹ́ẹ̀ ṣe wọlé ẹ dákun ẹ torí ọlọ́ba mi ẹ bá ń pín program yẹn. Mi ní wáyé sí ní mòsí ẹ ní mọ̀ bànújẹ́ lágbára Ọlọ́run, ẹ ò ní rí dààmú láṣẹ Èdùmàrè. So ìròyìn eléyìí tó tẹ̀ mí lọ́wọ́ yìí, mi mọ ìgbà tó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n òní lọ́jọ́ keje, òní lọ́jọ́ keje oṣù keje ọdún 2026. So òní náà ni wọ́n fi léde. Wọ́n sọ wípé iléeṣẹ́ ológun wọ́n àrẹ́sì ẹni tó jẹ́ agbódegbà àwọn onísùnmọ̀mí yìí. Wọ́n gba alùpùpù ọ̀kadà àtowó nípínlẹ̀ Kebbi. So tí kò mú sí ní a rò pé wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀, but ìpínlẹ̀ Kebbi lélẹ̀ ìyẹn lónìí o. Now pápápá èyí tí mo rí ni urgent security alert, armed attack on Kọ̀mù community, Ìtẹ̀síwájú local government area of Oyo State. Today, 7th July 2026, location Kọ̀mù community, Ìtẹ̀síwájú local government area of Oyo State. There is an ongoing ìkọlù in Kọ̀mù community. Àwọn ajinigbé have entered the community and there is active ìjàkadì ìbọn láàrin wọn bẹ̀. Mò ń bọ̀ pápápá. Ìṣẹ́jú kan ń bọ̀ o. So mo nípa ọ̀pá àwọn tó bá ń dé wọ́n mọ̀ bá ń bẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn ẹ bá ń pín program yẹn. So community hunters
are currently engaging àwọn oníkọlù but are at ìbẹ̀rù of being overwhelmed. Immediate backup is urgently needed to prevent further casual and public mass abduction. Yíò ní pé kí wọ́n má tún jí àwọn èèyàn kó rẹpẹtẹ ń bẹ̀. Urgently appeal to the Oyo State Government, Nigeria Police Force, Nigeria Army, NSCDC, Àmọ̀tẹ́kùn and other relevant security agencies to deploy immediate tactical support to Komu, Ìtẹ̀síwájú local government area. The kidnappers target another school but was averted currently. This is a direct call to avert another ìkọlù. Lives are at risk right now. For verification, family members within the community have confirmed the attack is ongoing. So that is ntí mo rí ń bí tẹ́nìkan send sí mi. Mo mọ̀ pé láti to 7 ni wọ́n ti send ẹ̀. But unfortunately mo ẹ̀sẹ̀ ń rí ní ìsìn ni. Ìyẹn kọ́ ló gbé mi wá. Eléyìí tó gbé mi wá ní ti ìròyìn tí mo gbọ́ nípa Ìjẹ̀ṣà. Wípé àwọn onísùnmọ̀mí wọ́n dira wọn lókè Ọya. Wọ́n ń bọ̀ ní Ìjẹ̀ṣà. Ẹ̀já farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́. Ká lè mọ̀ wípé God bless you sir, God bless you ma. Ẹ káàbọ̀ o, mi ní wáyé tí o. Pápápá ni mi ní gba táìmù yín. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé dákun torí Ọlọ́run bá mi share program yẹn. Mi ní wáyé tí God bless you sir, God bless you ma. Ẹ ṣé gan, ẹ kú àdúró tì. So now ńbo ni wọ́n ń bọ̀ ní Ìjẹ̀ṣà. Wọ́n ń bọ̀ láwọn ibi tí wọ́n ti ń wa kùsà. Ṣùgbọ́n jàǹdùkú ni wọ́n ti ń gbéra kúrò ní Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́, some of the bandits will leave Katsina and relocate to Ilesha in Osun State for mining. Sáà ti kẹran báyìí. Torí tó bá ti kàn Jẹ̀ṣà, sí òní kan Fẹ̀, sí òní kan Ìsà Òkè, sí òní kan àwọn ìlú tó wà lágbègbè àwọn ìlú wọ̀nyí. So a kò lélẹ̀ yìí kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́lá jùlọ Nurudeen Adémọ́lá Jackson kí wọ́n tètè ọ̀nbọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ kí wọ́n tètè dé àwọn kalẹ̀ báyìí kí wọ́n mú gbogbo ara kalẹ̀. According to a report, Dr. Bashir Kofi, a social commentator, university teacher, a recently retired lecturer from the School of Business at Ahmadu Bello University, Abu Zaria, after serving for 40 years, has highlighted how the movement of àwọn onísùnmọ̀mí across different parts of Nigeria is strengthening criminal networks and expanding insecurity beyond the north. Wọ́n ti ń gbé ìgbésùnmọ̀mí, wọ́n ti ń tà kọjá òkè Ọya, tá nígbàgbọ́ pọ̀ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, tínú wa fi ń dùn wípé wọn ò kúkú gbé dọ́dọ̀ wa. Ẹni tí ó bá dẹ̀ gbé nǹkan dọ́dọ̀ wa, a ní láti béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gbé dọ́dọ̀ wa báyìí o. So, Kofi, K-U-R-F-I, ńlọ́kọ rẹ̀. Kofi, kìí ṣe Kofi mímu o, bí Kofi sí ni. Who also serves as the convener of the Katsina Community Security Initiative, shared the observations while responding to questions about the work of the organization and the experiences that have motivated him to continue its activities. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. Ẹgbẹ́lẹ́gbẹ́ yín òun wà fún gan. Kí láǹfààní wọn? Kí láṣeyọrí wọn? Ńbẹ̀ ló ti tẹnu bọ̀rọ̀. Nílòótọ́ òkè Ọya nìgbésùnmọ̀mí ti wà ló ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n wọ́n ti ń pín sọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bì yìí. Láti má jẹ́ ká lálàáfíà, láti má jẹ́ ká nísinmi. So, speaking on the role of the Community Security Initiative, báwa náà ṣe ń sọ láti ẹjọ́ yìí, pa ní the Community Security Initiative. Bí àwa fúnra lára wa, ńlá lè ṣẹ́gun ìgbésùnmọ̀mí lọ́dọ̀ wa, ẹ máa kọ́ọ̀lẹ̀ sẹ́gbẹ́ kan ọkàn yín pé mo wí bẹ́ẹ̀. Ìjọba nìkan ò lè dá ṣe o.
torí pé àwọn orílẹ̀-èdè kan ran àwọn èèyàn yìí lọ́wọ́, àwọn orílẹ̀-èdè kan ṣiṣẹ́ takò ìjọba. Bàbá débẹ̀ á sọ̀rọ̀ débẹ̀. Security Initiative. Kofi explained that the organization focuses on understanding security challenges affecting communities and monitoring patterns that contribute to the spread of criminal activities. He said the initiative has over time gathered information that has helped it identify how criminal groups relocate from one part of the country to another in search of new opportunities and operational bases. Bíbí kan ò bá ti dẹ̀ wọ́n lọ́rùn mọ́, wọ́n wá wo ibi tílẹ̀ gbé lójú, ibi tó dẹ̀ tó dẹrùn, ibi tí wọn ò ti ní rí kọlù àti dojúkọ, ibi tí wọn ò ti láǹfààní àti ṣiṣẹ́ ibi wọn níjọ́ jẹ̀tẹ́. Bẹ́ẹ̀ bá gbàgbé níbi ọdún bíi mélòó kan sẹ́yìn, ibi tí wọ́n ń pè ní ìwárajàun, agbègbè ìwárajàun láti máa lọ sékìtì nínú Ìjẹ̀ṣà, níbẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí jiyàn gbé nílẹ̀ káàárọ̀ òjìrè ń bí, tí wọ́n ti já àwọn èèyàn kó wọnú igbó, tán gba ransom lọ́wọ́ wọn, tán ń báyàwó lájọṣepọ̀ lójú ọkọ ẹ̀, lójú ọmọ ẹ̀ obìnrin. Ok, tí ìjọ náà woman yẹn sọ pé láíláí òun ò tún fẹsẹ̀ tẹ Nàìjíríà mọ́. Alright, according to him, one of the major discoveries made through initiatives work is the movement of the bandits from Katsina State to other parts of Nigeria. He noted that some members of these criminal groups no longer remain in their traditional areas of operation, but instead travel to distant locations where they believe they can continue their activities with fewer obstacles. Àwa Southwest ní àráyè jàngbọ̀n àráyè ìjà, ní tó bá wù kálukú, ní tó bá wù ẹni kó máa gbénu gbóṣe, àrà tó bá wù ẹfọ̀n kó máa dánú ọ̀dàn, ní tó bá wù anybody kó máa ṣe nínú gbó wa, kò í kàn wá dàbí alára. Ọ̀tọ̀ ní nǹkan tá a máa ń gbé pọ́n, tá a máa ń kó ọpọlọ wá sí. So ńlẹ̀ ń gbọ́ yìí o, níbi tí wọ́n bá rí i pé ilẹ̀ ti lójú tí ò ti ní sí ìyọnu fún wọn, ibẹ̀ ni wọ́n ń wá báyìí nísìnyí. Kofi stated that one of the destinations identified by the initiative is Ilesha in Osun State. Ẹ̀yin ọmọ ìlú Ilesha ẹ máa gbọ́ o, ẹ̀yin Ìjẹ̀ṣà lápapọ̀ ẹ máa gbọ́ o, kẹ́ ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe múra lẹ̀ ń ló mú interest mi wọnú kínní yìí o. Ilesha tí mo gbọ́ ni o, kánà sọ pé Borno ni, kánà sọ pé Bauchi ni, ló ní àmọ́rí ìbá kú, àwọn tán wà lọ́dọ̀ wọn kán máa tara wọn lólobó. Now, he explained that some of the bandits relocate there because of the presence of mining sites. Ṣé gbàgbé pé mining site ń bẹ ní ilẹ̀ Ìjẹ̀ṣà, where they find opportunities to establish new contacts and continue their operations. He stressed, ìyẹn túmọ̀ sí pé àwọn tó ń ṣe mining gangan ni wọ́n employ àwọn people yìí, so that ní lè wá query wọn pé kí wọ́n ṣe nínú igbó, ní fẹ́ jẹ́ kí wọ́n jí gbé, kí wọ́n lè ní smooth operation ní ìjínigbé kọ̀ọ̀kan tí ń wáyé òun, kẹ́ mọ́ lè nísinmi, kórílẹ̀-èdè kan dẹ̀ do ti orílẹ̀-èdè Nàìjíríà lọ́rùn, ń pé inú ìṣẹ́ àtòsí la máa kú sí, ń pé kò ní sísinmi. Èròǹgbà wọn ni pé tí Nàìjíríà bá nísinmi tó bá wà peaceful within 20 years, orílẹ̀-èdè wa máa develop, poverty máa disappear. Àwọn orílẹ̀-èdè ọ̀hún ò dẹ̀ fẹ́ fi Nàìjíríà lọ́rùn lẹ̀, torí ẹ̀ ni wọ́n ṣe ń kó raw materials kúrò lọ́dọ̀ wa, torí ẹ̀ náà ṣe tọ́ wa bọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ bọ́rọ̀ bá débẹ̀ á sọ, whereas kò ń ṣe China. China ń ṣe business ni, China kọ́. Bó bá dójú sí sùfùrọ̀ là á sọ̀rọ̀ débẹ̀. Ẹ já parí eléyìí. He stressed that the movement of such individuals demonstrates that insecurity is not confined to a single region but can spread through organized criminal networks. Kì í ṣàwọn rífrafù tán jìyàn gbé yẹn ni wọ́n jẹ́ backbone fún ìjínigbé.
well organized structure ń bẹ́lẹ̀ fún wọn. àwọn yẹn ló sọ pé kán máa ṣe lọ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. àwọn yẹn ló remunerate wọn, àwọn yẹn ló equip wọn. All right. He further explained that many of the criminals operating around the mining locations are also from northern Nigeria. Àwa náà mọ̀. Kò sí lára ọmọ southwest tó jẹ́ jàǹdùkú irú ẹ̀. According to him, this common background makes it easier for them to establish relationships and coordinate with others involved in criminal activities in different parts of the country. Bó la ṣe wá fẹ́ stop wọn? Ẹ jẹ́ àyà etí wa dáadáa, ká sì la ojú wa dáadáa. Láyìíká wa. All right. He said these connections create networks that can facilitate further illegal operations. He said, and I quote, "You find that some of the bandits will leave Katsina and relocate to Ilesha in Osun State and go to the mining site, and most of those criminals who are also from the north are also at the mining sites. So it is easy for them to connect with their local counterparts, terrorists, to be able to operate, and before you know it, they will be able to operate all over the country." So, can you now imagine? Now, nínú ìròyìn tó tún jáde lónìí, ó ní wípé ọ̀gá àwọn agbésùnmọ̀mí méjì náà surrender. Wọn ò tí ì dáwó mi padà o. Ọ̀gá àwọn tó tán lù mí jìbìtì lẹ̀, wọn ò tí ì dáwó mi padà. Wọn ò tí ì dáwó mi padà. Mo ń padà bọ̀ lórí wọn. Mo ń bọ̀ lórí wọn gan sánsan. Because àwọn kan lérò pé àwọn bẹ̀ mí. Wọ́n bẹ̀ mí, wọn ò sọjọ́ tán fẹ́ fún mi lówó. So ẹ̀bẹ̀ ọ̀dẹ̀ sanwó mi. Máa jẹ́ kán mọ̀ wípé gbogbo èèyàn ní gbogbo òsà ní ìjòbì lẹ́rọ̀ tó bá kan tọ́ ya ariwo agbalé gboko. So gbogbo èèyàn wọn lè lù ń jìbìtì. Ẹni tí ó lù mí jìbìtì tí ó mú jẹ náà, ojú rẹ̀ náà rí mọ̀ gbó, òun náà ó lò ó kọ́ ńlẹ̀. So mò ń bọ̀ ni wọn ò tí ì dé lágbára Ọlọ́run, kọ́ lọ́mọ fi kú kankan pa wá. Ẹ má wọ́rí, n ó fi nọ́mbà wọn ta. Tẹ́ bá ń pè wọ́n, n ó fi nọ́mbà wọn ta. N ó fàká nọ́mbà wọn ta. Àká nọ́mbà tán fi gbowó lọ́ọ̀ mi. N ó fi rìsíìtì ta. Gbogbo nǹkan ni màá fi síta. Because ó dàbẹ̀ ni pé wà ní comfort zone, ọkàn wọn balẹ̀. Wọ́n ò gbé ariwo tí ó pa náà nu, ó ti pariwo tán báyìí, ká mọ̀ fẹ́ lálọ ni, wọ́n máa gbélé gbọ́. Dẹ̀ngò gbélé gbọ́. So ẹ̀yin èèyàn mi ó ràn mí lọ́wọ́, torí lásìkò tá a wà yìí, mílíọ̀nù 2 náírà. Ó kú òní wàsá o. Ó kú òní wàsá, ó níbi tó máa dé o, tọ́wọ́ mi bàbá padà nísìnyí o. Now, pàápàá. Lónìí ni o, ìròyìn ọ̀sán yìí ni o. The military says 2 senior terrorist commanders have surrendered to troops of Operation Adinkai in Gedam area of Borno State. Problem tí mo máa ń ní pẹ̀lú àwọn tí ń surrender yìí, tí wọ́n jọ̀wọ́ ara wọn, àwọn èèyàn wa ò kì í mọ̀ wípé lọ́pọ̀ ọgbà ó máa ń jẹ́ pàkúté, ó lè jẹ́ trap. Láti wo iléeṣẹ́ ológun, láti wo àwọn tó mú wọn, níbo làwọn èèyàn yìí gan wà, láti lè sọ fáwọn ẹgbẹ́ wọn níbi tán kóra wọn jọ sí lélẹ̀ o. Ṣé gbàgbé pé ń kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni wọ́n kọlu ibùdó àwọn ológun tán pààyàn bíi 2 àbí 8 ń bẹ̀. Ọ̀dà Ọlọ́run ràn yín lọ́wọ́. The statement on Tuesday, àbódì náà kan Tuesday, by Mohammed Goni, acting media information officer at the headquarters Joint Task Force Northeast, said the suspected Onisumami were identified as Munzirs within the group's leadership structure. Goni said the 2 commanders arrived in Maduguri at about 7:30 p.m. on July 5 and are currently in military custody
where they are undergoing detailed profiling, debriefing and intelligence exploitation. Wọ́n mọ̀ wádìí lẹ́nu ẹ̀ bó lẹ ṣe ń ṣe ibo ni kọ yín wà ẹ̀yin mélòó ni àwọn mélòó náà wà ń bẹ̀ kí náà ń ṣe ń bẹ̀ bó lẹ ṣe ń operate àbí it's okay. He said, and I quote, preliminary interrogation indicates that the two surrendered commanders occupied influential position and possess extensive knowledge of the group's operational activities, command arrangements, and logistics architecture. Bó bá jẹ́ irú ẹkùn tàbáwọn olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ló bá jáde tí wọ́n sọ pé àwọn ti bẹ̀ èèyàn méjì o tàbí èèyàn méjì ni ló ti jọ̀rọ̀ àwọ̀ ara wọn kalẹ̀, ariwo ti gborí social media. Sọ́yẹ kan sọ̀rọ̀, sọ́yẹ kan ṣe ètò, sọ́yẹ kan rìkọ́ọ̀dù fídíò, sọ́yẹ kan ṣe nǹkan kan. Military ló fàtẹ̀jáde síta. Sáà lè sọ fún military náà pé ńgbà táwọn méjì yẹn ti surrender ara wọn kí wọ́n panu mọ́ kán má jẹ́ káwọn tó kù ọmọ táwọn yìí ó fi ṣàlàyé ọ̀nà tí wọ́n lè gbà mọ́ àwọn tó kù. Sáà lè sọ bẹ́ẹ̀ kí wàá rí tẹ́nìyàn kan sọ bẹ́ẹ̀. That is, iléeṣẹ́ ológun fẹ́ jẹ́ kárí àṣeyọrí àwọn níbi táwọn bá ṣẹ́ dé. Yorùbá wá ní ntọ́wọ́ ọ̀tún bá ṣe ó yẹ kọ́wọ́ òsì ọmọ. Láyé àtijọ́ Bíbélì ló sọ pé bọ́wọ́ ọ̀tún bá ṣoore kọ́wọ́ òsì ọmọ mọ̀. Baba ńlá rọ ni o, it doesn't work like that. Ìyẹn túmọ̀ sí wípé oore tó o bá ṣe fún èèyàn kan mọ́ sọ fẹ́ lòmíì. It doesn't work like that because research fi hàn wípé àwọn èèyàn tó o ṣe lóore gan-an àwọn gò ní sọ fún èèyàn kankan. Yọ́ mọ̀ wá dàbí ẹni pé o ò ṣe nǹkan fún wọn. Ẹ sì rí nínú family tó jẹ́ pé ẹnìkan yóò dẹ̀ dóńdó wípé àwọn ẹbí wọn àfọ́nọ́rébù ó yẹ kó máa assist wọn torí pé kò tó nǹkan tí wọ́n expect. Táwọn èèyàn bá ń sọ fún ọ pé ibi bọ̀dá yín ló lówó òun ṣe bọ́ǹkù yín ló lówó òun kí ló dé tí ò ṣe fún yàn ọmọ pé àbẹ́ẹ̀ rí mẹ́wàá ènìyàn dẹ̀ ń ṣe fún ọ lábẹ́lẹ̀ torí pé kò sọ síta. Ìdí nìyẹn tẹ́ everybody fi wá máa ń ṣàlàyé pé mo ṣe báyìí o mo ṣe báyìí o mo ṣe báyìí o. So ilé ayé ló ti kú ò bẹ́ẹ̀ because àwọn tó ń ṣe fún gangan náà ni ó kọ́kọ́ pè ọ́ láhùn. Bó bá sáfẹ́rẹ́ fún ọ àwọn náà ni ó kọ́kọ́ pè ọ́ lápà wọn ló nínàkúnà ni owó ò lè mọ̀ tán lọ́wọ́ ẹ̀ bí ṣe máa ń náwó yàfùyàfù tẹ́ ẹ bá rí mẹ́wàá àwọn náà lọ ná fún ní Yorùbá sọ pé ẹ ń sọ ní dolórí burúkú ní kọ́kọ́ fi bù ni. So ìdínú tó fi jẹ́ pé gbogbo nǹkan lónìí lásìkò tá a wà yìí orí social media ni o. Bó bá lọ́lọ́run rínú jẹ́ kárí iye náà ó ròde. Yorùbá lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní mùsùlùmí ń gbààwẹ̀ ó lòun ọ̀dá tọ́mì ta ló fẹ́ sẹ̀rí ọ̀nà fún. That is n tó ń ṣe ń kọ̀rọ̀ tó wó pé wà tọ́lọ̀ nìkan ló hàn sí ta ló fẹ́ fi ṣẹlẹ́rìí ẹ̀. Wọ́n ní bó bá sọ pé Ọlọ́run rínú jẹ́ kó ọmọ aráyé náà ó ròde. Yorùbá ti parí gbogbo ọ̀rọ̀ pátápátá. So ẹ má blame ẹni tó bá ń sọ̀rọ̀ síta o. Okay. Initial intelligence obtained from the debriefing has provided valuable insights into the terrorist operational methods, sustainment mechanisms and support networks. Èmi àtẹ̀yin jọ mọ̀ wípé ká ní Ìgbòho ló ṣe bẹ́ẹ̀. Reality ni mò ń sọ. Kólóyè Sunday Adéyẹmọ Ìgbòho má bínú pé mo dárúkọ wọn. Bọ̀ tó yéye mi pé ká láwọn ni wọ́n ń ṣàlàyé nǹkan báyìí ariwo ti gborí social media. Àwọn èèyàn yẹn máa mọ̀ àwọn Fúlàní yẹn máa mọ̀ wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwò kí ló dé tí iléeṣẹ́ ológun release something of this nature. Ṣé wọn ò mọ̀ nímọ̀ wípé àwọn táwọn plan nítorí wọ́n ti gbọ́ pé wọ́n plan nítorí wọn because wọ́n wo íńtánẹ́ẹ̀tì wọ́n lè sá kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ sá lọ bòmí. So jẹ́ ká máa take it easy. All right. The information is expected to significantly enhance ongoing intelligence-led operations aimed at locating, disrupting, and dismantling remaining terrorist enclaves across the Northeast Theater.
iṣẹ́ tán fẹ́ kí initiate kí information yìí ó ṣe nìyẹn, káwọn tó wá jọ̀wọ́ ara wọn lẹ̀ kí wọ́n ṣe nìyẹn. Ṣùgbọ́n nìsín tí wọ́n ti ń sọ ṣé kìí ṣe pàṣọ pé iléeṣẹ́ ológun gangan mọ̀ fẹ́ káwọn onísùmọ̀mí kí wọ́n sún kúrò níbi tí wọ́n wà kí wọ́n sún lọ bòmíì. Ṣé ìgbàgbé pé kan wọ́n sọ wípé àwọn ọmọ iléeṣẹ́ ológun tí wọ́n rán sí káàmpù òun bọ́ìsì òun ni wọ́n. Mo ti gbàgbé láti ẹjọ́ yìí, mo ti rí complete information yẹn, mò ń bọ̀. So ó wá ní according to the statement, the surrender of the two commanders marks another significant setback for the Onisumami group and underscores the effectiveness of sustained offensive operations by troops of OP Operation Adinkai in collaboration with partner agencies. Though intending ń gbìyànjú àti sọ́nbí, ó ní wípé lára àṣeyọrí àwọn páwọn ọ̀ká rẹ̀, àwọn ọ̀tẹ̀tì, àwọn ń gbógun kò wọ́n lójú, àwọn ń gbógun pàdé wọn, ló jẹ́ kí àwọn méjì ó wò pé kó tó di pọ́ta ọba wọn o, ẹ jẹ́ káwọn ó tètè jọ̀wọ́ ara wọn kalẹ̀ ń tà wọn. Wọ́n sá ti mọ̀ pọ́n máa pardon àwọn ni, wọ́n ti mọ̀ pọ́n máa reintegrate wọn ni, wọ́n ti mọ̀ pọ́n máa rehabilitate wọn ni, wọ́n ti mọ̀ pọ́n máa reintegrate wọn sínú society ni, ibi tó lè dé bàjẹ́ dénú. Goni said the sustained military pressure, backed by coordinated land and air operations, as well as enhanced intelligence efforts, continues to restrict the terrorists' freedom of movement, weaken their combat capability, and dismantle their command and control structures. He added that increasing numbers of terrorist leaders and fighters are finding it difficult to continue the insurgency, forcing them to abandon the group and surrender to the troops. Check Borobai, he said, and I quote, "This latest development further reinforces the growing disintegration of the terrorist organization and reflects the cumulative impact of sustained military operations across the theater. Operation Adinkai remains resolute in maintaining the operational momentum until all terror elements are neutralized or compelled to surrender." Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ṣé ẹ gbàgbé pé tí àwọn tí wọ́n surrender ara wọn yìí kọ́ ni ọba èmi o, bí ìṣe tàwọn tí wọ́n ní wọ́n ń bọ̀ ní Iléṣà, ọ̀rọ̀ kan lè kan bá lé, àmọ́ nǹkan jẹ́jẹ́ mo jókòó mi o. Bí wọ́n bá wọlé ṣà, yóò kan ẹbí, yóò kàrò olúwa rẹ̀ o, torí kí ni Iléṣà sí fẹ̀ tán bá ráyè establish ara wọn bẹ̀. Eléyìí ń túmọ̀ sí pé kí kálukú wọ́n wà ní ìmúrasílẹ̀ o, ká má díjú méjèèjì o, ká má kọ̀ akọ̀kàn mí o. Àwọn tí wọ́n já lágbára, tí wọ́n jó lórí, tí wọ́n já darí nílùú Iléṣà, níjọba ìbílẹ̀ ní Ifẹ̀ Ìjẹ̀ṣà senatorial district, ẹ jẹ́ ká wà ní ìmúrasílẹ̀ o, ká má túrálẹ̀ ńgbà kọ̀ọ̀kan o, ká má tiẹ̀ fààyè gbà wọ́n rárá. Bó láṣẹ ṣe òru wọn máa ń wọlé, ìyàwó lókù tí ó lajú kalẹ̀ lóru tí ò ní lọ sùn, wọn mọ̀ bá ṣe ń ṣe nǹkan wọn. Ọlọ́run kọ́ wa o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Ọlọ́lá jùlọ Démọ́lá Adélékè, Ọlọ́run kọ́ yín o, Ọlọ́run wà pẹ̀lú yín o, Ọlọ́run bá yín ṣe o, àti òní bá yín pa ọ̀pọ̀ sí ibi ìjọba o. Well, ó dàbẹ̀ ni pé ẹnìkan ra síkà fún mi o. ń bọ̀ ẹ má bínú o. Ẹ má bínú. Ẹ jẹ́ àwọn release yẹn, jẹ́ kan ẹ máa lọ ẹ lọ sùn, kémi náà lọ sùn. Àánú Olórun ò ní fi sílẹ̀ mi ní wáyé tìrẹ̀ ní wá mi tì. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko television àti Awíkonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV. Ẹni tó ra sticker fún mi, mo ń try láti wórúkọ wọn kí n lè appreciate wọn, but unfortunately kò gbé wá.
ẹ̀tọ́ mi sì dúpẹ́ lọ́wọ́ ń tọ̀hún irun mú lowó ṣòro fàtú kò sẹ́ni mo rí iṣẹ́ yá bọ́mọdé bá dúpẹ́ orí àná ní fi gbà mí ọkàn mi ò ní gbà tí n bá appreciate ẹnìyẹn tọrọ ni kọ́bọ̀ ni ibì kan náà ti mú jáde. Okay, greetings from Berkeley. God bless you, sir. Okay, God bless you. Oh, oríṣiríṣi ọ̀nà tí ẹ lẹ́tí lè support program yìí. Yeah, tòótọ́ ni oríṣiríṣi ọ̀nà ni. Ibì kan ti wà tẹ́tí lè fún mi gift náà. Yeah. Ẹ ti máa rí mbẹ̀, ẹ ti máa rí lẹ́gbẹ̀ẹ́ dollar sign. Tán gbé bí box síbẹ̀. Ẹ lè fún mi gift. Ẹ click lórí ẹ̀, ó máa gbé yín lọ síbi táwọn gift yẹn wà. God bless you, mẹ́ni wáyé tì. All right. That's cool, man. That's nice, man. So, ẹ click lórí gift yẹn, ẹ fún mi gift o. Ẹ click lórí gift yẹn, fún mi gift. Ẹ click lórí gift yẹn, fún mi gift. So, yàtọ̀ sí sticker. So, ẹ ti máa rí gift symbol ńbẹ̀. Ẹ kàn click lórí ẹ̀. Ó máa gbé yín lọ síbi táwọn gift yẹn náà wà. Ẹ kàn fún mi gift ni. Oríṣiríṣi ló wà ńbẹ̀ o. Wọ́n rà ń pé coins ló bá wá. Wọ́n ṣe bí TikTok ni o. Title smash ìyẹn 10,000. Sports car 9,500. Oríṣiríṣi. Alright, àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Ìbànújẹ́ ò ní kàn yín, kò ní tọ́ sí, kò ní tọ́ sẹ́bi yín lágbára Ọlọ́run. I love you all. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV àti Onídèmọdé TV. Ẹni nǹkan pàtàkì tẹ́fẹ́ kájọ ṣe já sọ lórí WhatsApp +2349048519362 +2349048519362. Àánú Olódùmarè ò ní fi sílẹ̀ o. Ó dàárọ̀, oorun ayọ̀ lásùn. Bye, gàrí o. I love you all. Ó dàárọ̀. Kọ̀mọ́ ọ̀fù. Kí ló dé? Kí ló dé tí ò end o? Ogun gbébọn. Ogun gbébọn o, láìfù ọ̀ parí o. Ogun mọ̀ gbébọn o. Àwọn èèyàn ra síkà fún mi nù, àwọn èèyàn ra gift fún mi, wọ́n fún mi gift nìyẹn o. Ẹ máa click lórí ẹ̀, máa fún mi gift lọ, ẹ máa fún mi gift lọ, ẹ click lórí ẹ̀. Ẹ máa rí gift box yẹn, ẹ click lórí ẹ̀. Another way of appreciation ni o. God bless you, Mr. IBK. We love you so much from Berkeley. God bless you, Baba. Berkeley. Ó yẹ kí Berkeley ò ti join wa fún advert. Yeah, Berkeley. Ó yẹ kí ẹ ti join wa fún month yìí. Month yìí ti bẹ̀rẹ̀ already. Ó ti end báyìí. Ó yẹ kí wọ́n ti join mi.